ṣe bóun lọ́ba àjọkẹ́ ayé tí ń kẹ́ gbogbo ọmọ aráyé, Àṣàkẹ́ lọ́run tí ń ṣe kẹ́ ẹ lọ́run. Hajiya Nafisat Ọlájúmọ̀kẹ́ Àṣàbí, mo bọ́ ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Happy birthday to you o. Àṣeyí sẹ́mọ̀ ọdún ayọ̀, ọdún ìdùnnú ló sì mọ̀ ṣe. Ọ̀rẹ́ mi ló máa ń sọdún. Ọ̀rẹ́ dáadáa ni o. Aláṣàbí mi ló máa ń sọdún o. Bẹ́ẹ̀ni. Kíkú má gbà ọ lọ́wọ́ mi. Ọ̀rẹ́ mi ló máa ń sọdún. Ọ̀rẹ́ mi ló máa ń sọdún. Bẹ́ẹ̀ni. Aláṣàbí mi ló máa ń sọdún o. Kíkú má gbà ọ lọ́wọ́ mi. Ọ̀rẹ́ mi ló máa ń sọdún. Ẹ bá ń pè é kó mi àgbà o. Hajiya Nafisat Ọlájúmọ̀kẹ́ Àṣàbí tí ń sọjọ́ bí lónìí ni mo wá kí. Ó màmá kó ọdún òkú àṣeyẹ. Ìran ọlọ́dún ní ìmọ̀ọ́dún rẹ̀ lọ́dún o. Bóyin ṣe mọ tirẹ̀ nínú afárá, bẹ́jọ́ ló ṣe mọ tirẹ̀ lápá, èkùkù mọ tiẹ̀ lọ́la rèrè. Àṣeyí sàmọ́dún o. Àṣàbí o, àṣeyí sàmọ́dún ọdún ayọ̀, ọdún ìdùnnú ló sì mọ̀ ṣe. Ṣé bí ọ̀rẹ́ rẹ olólùfẹ́ rẹ ló ní bóun kí ọ kí bóun kí ọ. Hajiya Ọlábísí ọmọ mo gbọ́njú bọ́lá, ó ní bóun kọ́rẹ́ òun tí ń sọjọ́ bí lónìí. Ó ní kú òní gbọmọ sọnù lọ́wọ́ rẹ, lùkúlùkù òní gbọmọ sọnù lọ́wọ́ rẹ. Ó ní bó o ti sọdún èyí náà, ó mọ̀ ṣe tẹ̀mí ní lágbára Ọlọ́run ọba. Aya Alhaji Lukman Abiodun Alabi ọmọ mọ̀kú àṣeyẹ. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Ṣé bọ́rẹ̀ rẹ̀ Hajiya Ọlábísí náà ló ní bóun dé gbàgede rẹ̀ níbi wọ́n ti gbé bí ọlọ́mọ gangan. Hajiya Nafisat, mo ní o máa gbóhùn ẹnu mi. Ìjẹ̀bú ọmọ èrè ni wá. Ìjẹ̀bú ọmọ èrè ni wá. Aládé owó ní bàbá tẹ̀yìn. Ìjẹ̀bú ọmọ èrè ni wá. Ìjẹ̀bú ọmọ èrè ni wá. Aládé owó ní bàbá tẹ̀yìn. Ìjẹ̀bú ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Hajiya Nafisat máa gbóhùn ẹnu mi. Ṣebí Ìjẹ̀bú ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Lóòní mo mórí kí àwọn bàbá tẹ̀yìn. Wọ́n ní tó bá wù Jẹ̀bú àwọn ẹni tí ẹ̀ wíníwíní. Bó sì wù Jẹ̀bú àwọn tí ẹ̀ ní wíníwíní. Ààyè ló gbà Jẹ̀bú tó fọdún wọn tó kù sọdún alágẹmọ. Ẹ̀yin lọ́mọ alágẹmọ àbíjú wíníwíní. Ṣé bẹ́yìn lọ́mọ adúmáadé? Ẹ pẹ̀lẹ́ ọmọ adúmọ̀só pàdé rẹ̀ jẹ. Ṣé bẹ́yìn lọ́mọ aládìyẹ kòkò mọ̀gà? Adìrẹ gorí okùn ó lé téńté, aró orókùn aró rádìẹ. Ẹ̀yin lọ́mọ ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀. Ọ̀yọ̀yọ̀ má yọ̀ ọmọ ṣe bí n ti ń ṣe ni ò lè pa ni. Ẹ̀yin lọ́mọ mo rẹ́yẹ mi ò máa rókò nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ mo rókò tán ẹyẹ sì ti fò lọ. Ọmọ mo níṣu nílé mi ò mọ̀rọ̀ ọ̀bẹ. Lóòní mo mórí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú o, ẹ̀yin lọ́mọ onígbó mọ̀dé, ọmọ onígbó mọ̀wọ̀mọ̀wọ̀. Àjòjì tó bá wọ́ gbòòrò yóò dé ní ẹbọ wa nílé bàbá tó bí ọlọ́mọ. Iṣu mẹ́fà ní ti Ìjẹ̀bú. Èjì jíjẹ, èjẹ ìjẹ, òòṣà tí ò lẹ́ni náà fi yókù bọ́ nílé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ aró orókùn aró rádìẹ. Ìwọ lọmọ ó ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀. Ọ̀yọ̀yọ̀ má yọ̀ ọmọ ṣe bí n tán ní ṣe ni ò lè pa ni. Ṣe bí ìran ní ló dánwò dọ́là kówó tó dé. Àṣàbí o, ìran bàbá yín náwó dọ́là kówó tó dé. Òyìnbó wá dé tán, owó ọ̀hún wá pọ̀ sí i. Ó wá dòwó ẹrú, ó dòwó ọmọ. Náà fi ń wí pé itọ́ Ìjẹ̀bú owó, kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó, dúdú Ìjẹ̀bú owó, pupa Ìjẹ̀bú owó. Gbogbo Ìjẹ̀bú tẹ́mi mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o. Ìjẹ̀bú ọmọ èrè ni wá. Àṣàbí o, ó ti sọdún èyí náà mọ̀ ṣe tẹ̀mí ní lágbára Ọlọ́run ọba. Àwọn ẹ̀gbọ́n rẹ ní kí ọ, wọ́n ló kú àṣeyẹ. Látọrí Ìyábọ̀ Ọlátúnjí, Nurudeen Ọlátúpọ̀, Ọlásìnbọ̀ náà ní kí ọ. Àtàbúrò rẹ Ọlábọ̀dé náà gbẹ̀yìn. Ó ní bó o ti sọdún èyí, ó mọ̀ sàmọ́dún ní lágbára Ọlọ́run ọba. Ṣé bọ́rẹ̀ rẹ náà ló ń gbọ́n mi wá lónìí bóun dé gbàgede rẹ kí n bóun kọ́rẹ́ òun tí ń sọjọ́ bí lónìí. Hajiya Ọlábísí ọmọ mo gbọ́njú bọ́lá náà ló rán mi wá. Ó lò ní fọdún èyí sàṣemọ lágbára Ọlọ́run ọba. Ó lò ní sìnkú ọkọ, ò ní
diṣẹ́ oníṣẹ́. ọ̀nà rẹ̀ onídọ̀nà lọ́nà lágbára dání má gbàgbé ẹni. tán bá wá bẹ́ẹ̀ pé ta ní kọrin ewì sétí ọmọ aráyé. mo lọ́mọlẹ́wà lèmi jẹ́ ọmọlẹ́wà Chantasa lórúkọ tèmi. bó o ti wá sọdún èyí ó mọ̀ sàmọ́dún ní lágbára Ọlọ́run ọba. àṣeyìnṣe tún ṣe àṣeyìnṣe tún ṣe àṣeyìnṣe tún ṣe àṣeyìnṣe tún ṣe bó o ti sọdún èyí kó ṣẹ́mi sí àṣeyìnṣe tún ṣe àṣe